ìjọ tó fẹ́ jọmọ ẹgbẹ́ kọ̀ọ̀la kó jọmọ ẹgbẹ́ ara fún mi mo ní àkàlẹ́ ìdìbò ló ti mọ ọmọ ìyá àmọ́ fámìlì àmọ́ anybody rí ó ẹ bára sí pé mo láìkí má bàyàn jẹ́. ṣé ìyàwó ẹ ló ẹ bára sí? ìyàwó mi ló ẹ bára sí pé mo láìkí má bàyàn jẹ́. Ìjàyè tuntun níbi tó gbé ti ṣẹlẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́? Ìgbésẹ̀ wo ló wá ti gbé? Mo lọ police station mo lọ ìpọ́tù fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá dé. nǹkan tí mo fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ni pé kì í ṣe ẹran ló sọnù ẹran gan tó bá sọnù àwọn èèyàn ń wá á má wá pé odindi ọmọ kéèyàn bímọ kẹ wá gbé ọmọ ẹ kẹ jí ọmọ gbé lọ kẹ wá sọ pé kẹ ṣe lókù òru wọn náà tiẹ̀ ti mú ẹnìyẹn náà wọ́n ti mú lọ sí police station wọ́n tún wá lọ gbàálẹ̀ wọ́n fi 200,000 wọ́n fi béèlì ẹ̀mí ní nílùú tó lọ́ba tó níjòyè ọ̀gá wa Mákindé Fásunlé wọn bá wọn dá sí eléyìí. ọ̀rọ̀ lágbá yìí gbogbo ọmọ ẹ máa bá mi share káàkiri ẹ máa bá mi repost ẹ. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ijaye Malifa TV ojú tẹ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ fi ń gbọ̀wọ́ ní di láṣẹ Èdùmàrè nídolódì lẹ́yìn ara wa lágbára Ẹlẹ́dàá a kú ọjọ́ méjì mẹ́ta kan ẹ jẹ́ n kọ́kọ́ kí yín kú àìgbàgbé ẹ sì kú ìfọmọnìyàn ṣe lóòrèkóòrè ẹ̀yin tẹ́ ẹ pè wá àbí ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ fún wa a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín kò sí nǹkan kan ó kàn jẹ́ wípé nígbà tí ọ̀nà bá pọ̀ nígbà míì á ṣe é ṣe kí ó máa fẹ́ dí nǹkan kan àbí míì lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn tí mo rí yìí kò ṣe mójú kúrò tàbí mara kúrò ńbẹ̀ torí wípé wọ́n ní ẹni tí atẹ́gùn bá ń ka aṣọ lára ẹ̀ ẹni sá tiẹ̀ sórí wáyà wọn ní kó má ṣàfihàn ni kí máa gbóríyìn fún ọ̀gá wa pàtàkì yẹn Mákindé Fásunlé ọmọ ikú tí kò gbọdọ̀ pa àrùn tánù gbọdọ̀ gbédè àkíyín dáadáa pé ẹ kú iṣẹ́ ìlú lágbára náà bá ẹni fi ti ń ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ rèé o tó bá jẹ́ pé àkọ́kọ́ lè tẹ́ darapọ̀ mọ́ níkànnì Ijaye Malifa TV subscribe sí ìkànnì ẹ̀họ́n notification button ẹ̀ like comment share àjọṣepọ̀ wa tẹ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí mo máa ń sọ ní gbogbo ìgbà wípé gbogbo ọ̀rẹ́ kọ́ lọ̀rẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀tá kọ́ lọ̀tá Ẹlẹ́dàá tèmi tí ò ní jẹ́ àfọ̀rẹ́ ṣọ̀tẹ̀ kò sí ní jẹ́ ká fọ̀tá ṣọ̀rẹ́ lágbára Ọlọ́run ẹ bá mi wo ohun tí ó ní ṣe pẹ̀lú fọ́nrán yìí dáadáa ẹ wò ó nítorí wípé nígbà míì wá ti jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ ni ó máa fi ṣe àríkọ́gbọ́n káyé máa fọ̀rọ̀ tí wá ṣe àwòkọ́ṣe eré ni káyé máa fọ̀rọ̀ wá ṣàríkọ́gbọ́n ṣùgbọ́n tó ti ṣẹlẹ̀ ní apá ibìkan bì yìí nílùú Abẹ́òkúta mo fẹ́ kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ wo ọ̀rọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan wà bí ọdún 4-5 sẹ́yìn tí ó ṣẹlẹ̀ rí wípé ẹnìkan náà lọ gba ilé níbìkan ó gba ilé kò tí ì lò ọ̀sẹ̀ mẹ́ta gbogbo àwọn ọmọ bíi 4 nínú ilé náà ló kó lọ látàrí wípé wọ́n ti fojú ra wọn mọ́lẹ̀ ẹ̀yin ọkùnrin obìnrin gbogbo wa ẹ jẹ́ ká wà lójúfò gbogbo ẹni tá a bá rí lójúmọ́ wọn kọ́ náà lèèyàn rè ẹ jẹ́ n fílẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gan nísàn-án ẹ bá mi pín fọ́nrán yìí kó lè jẹ́ ẹ̀kọ́ fún ẹlòmíì ẹ ṣé o ẹ kú ìfẹ́. àpèlé yìí tí obìnrin tí wọ́n bí ọmọ oṣù mẹ́ta ẹ̀ tí wọ́n gbé lọ tá ò tí ì rí wọ́n ní Ọpẹ́ lóbìnrin yẹn ń jẹ́ òun lẹ̀ ń wò yìí o Ọpẹ́ lórúkọ rẹ̀ òun lẹ̀ ń wò ojú ẹ̀ gangan rèé gbogbo bí ẹ bá gbé ti bá rí Ọpẹ́ arábìnrin yìí wọ́n ló wá kí wọn láàrin ọ̀sẹ̀ méjì ó dẹ̀ lóhun kan gbọ́mọ fóun wọ́n ní òṣè ń gbọ́mọ lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ tọ́pẹ̀tì yóò gbé lọ ẹ mọ̀ pé kò fún wọn lára ṣùgbọ́n ńgbà tó máa ṣe léyìí tó ṣe yìí bó ti gbọ́mọ lọ nìyẹn o bó ṣe gbé ọmọ lọ nìyẹn tó rí ọmọ láti bí ọjọ́ 4 báyìí ẹ dákun gbogbo bí tẹ́ bá gbé ti bá rí Ọpẹ́ ẹ bá mú kẹ̀kẹ́ ọlọ́pàá tó bá bẹ̀ẹ́ tòsí lágbára lọ́wọ́ gbọ́mọgbọ́mọ ayé àti tọ̀run kò ní gbé wa lọ́mọ lọ. ọ̀pọ̀ àwọn ọmọ àgbáyé ẹbí gbogbo tí a bá gbé ti ń wò mí tẹ̀sí ń gbọ́ wa orúkọ mi ni Mákindé Fásunlé ọmọ ayé tí kò gbọdọ̀ pa táwọn ò gbọdọ̀ gbédè bá a bá dòrì kápá akọ́ ò kápá bá a bá dòrì kóṣì akọ́ ò lè kóṣì bá a bá dòrì kákọ̀gá akọ̀gá ò ṣe bínú kóṣì mo la tún lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ò yé wa mọ́ kò yé wa o ẹ̀rìn pé láìpẹ́ yìí kan la sọ nípa ọmọ kan tí wọ́n ń bọ̀ yọ ládùúgbò kan l'Abeokuta bí èmi ìtúrẹ́ o ọmọ oṣù 4 ni wọ́n ní pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìdùn lẹ́nu mi ṣùgbọ́n ọmọ oṣù 4 lára àlejò kan tó wá bá wọn gbé tí wọ́n ní bákan ni àlejò tá a wí yìí òun ló máa sọ pé ẹ má wọrí ẹ pọn ọmọ lébi lẹ́yìn ẹ bá mi pọn ọmọ mo kàn fẹ́ sáré wo ọmọ yẹn nìkan ní oyè yìí mo fẹ́ sáré ẹ sáré pọn ọmọ lébi lẹ́yìn ẹ jẹ́ àjọ dé ibì kan mo fẹ́ ra nǹkan ní àlejò ọ̀sẹ̀ 2 péré ìyá ọmọ yẹn rèé ìyá rẹ̀ rèé o kí lorúkọ rẹ̀ arábìnrin. Latifa Akitunde kí lohun tó ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀.
ọmọ mi ní o láti ọjọ́ Friday ọmọ oṣù mẹ́ta kò tí kò oṣù mẹ́rin tán wá sọ pé òun fẹ́ àbúrò ọkọ mi ló gbéyàwó wá sílé ó sọ pé ìyàwó tòun ní pé òun mẹbí òun máa ra ẹ̀. àbúrò ọkọ rẹ tó jẹ́ ọkùnrin àbí ìyẹn àbúrò ọkọ ẹ tó dúró yìí òun ló gbéyàwó wá sílé. ok. ó wá sọ pé òun fẹ́ lọ ra ẹran ní kára pé kí n pọn ọmọ yẹn fóun kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ń pọn tó bá fẹ́ lọ fìlì gáàsì àbí tó bá fẹ́ lọ ra nǹkan míì ó wá pọn ọmọ yẹn látijọ́ Friday tó ti gbé ọmọ yẹn lọ mi rí ọmọ dìdì sí yín o. ládùúgbò wo. ní Ìjàyè ló ti ṣẹlẹ̀. Ìjàyè bó. Ìjàyè tuntun. Lábẹ́òkúta ń bí lọ́nà Randa. Ìjàyè tuntun níbi tó gbé ti ṣẹlẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́. ìgbésẹ̀ wo ló wá ti gbé. mo lọ police station mo lọ ìpọ́tù fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá dẹ̀ lọ gbàbúrò ọkọ mi nílé kò pẹ́ ní ànánsì wọ́n ti gba 200,000 wọ́n ti fàbúrò ọkọ mi lẹ̀. wọ́n ti gba 200,000. bẹ́ẹ̀ ni sà. àwọn ló gba 200,000. àwọn police station sábò. báwo ló ṣe mọ̀. ìṣojú mi náà ṣe kawó fún wọn. ojú rẹ náà ṣe kawó fún wọn. alẹ́ àná náà fi wọ́n lẹ̀ ìgbà tó wọ́n fi wọ́n lẹ̀ wọ́n ní kó má jẹ́ kéèyàn kankan mọ̀ ilé hàn gbé wọn lọ sí ilé wọn tá a jọ ń gbé ládùúgbò lè wá mọ́ ilé mọ́mì wọn náà gbé wọn gbà. àti àbúrò ọkọ rẹ. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. ẹni ìyàwó tàbúrò ọkọ ẹ ń fẹ́ ìyẹn ti lọ. ó ti lọ pẹ̀lú ọmọ mi. pẹ̀lú ọmọ rẹ obìnrin lọ́mọ àbọ́kùnrin. ọkùnrin ni o. ọmọ oṣù mélòó. ọmọ oṣù mẹ́ta. ọmọ oṣù mẹ́rin tán. kò tí ì kóṣù mẹ́rin tán. bẹ́ẹ̀ni. kí wàá ní ohun tí àbúrò ọkọ rẹ wá ń wí. àbúrò ọkọ mi tó ń pòun òmìyàn kọ́kọ́ mọ ni ó lóun òmìyàn kọ́kọ́ mọ báwọn ọjọ́ pàdé lóòótẹ́ ẹ̀ ni. ló fi mú wálé. bẹ́ẹ̀ni sà. ọkọ abó lọ̀rọ̀ ṣe rí jẹ́ káwọn èèyàn mọ orúkọ ẹ̀. orúkọ mi ni Mọ̀súrù Akíntúndé. Mọ̀súrù Akíntúndé. orúkọ mi ni Mọ̀súrù Akíntúndé. ok. ó ṣẹlẹ̀ pé àǹtí mi ló bí ọmọ yẹn ìyẹn Yusuf Òjò àǹtí mi ló bí wọ́n dọ̀jọ́ máa ṣeré. iṣẹ́ òní Yusuf ń ṣe. wẹ́dà ló ń ṣe ó dẹ̀ tún gbọ̀kadà. so ìjọ tó fẹ́ jọmọ ẹgbẹ́ kọ̀ọ̀la kó jọmọ ẹgbẹ́ ara fún mi mo ní àkàlídìí níbo ló ti mọ ọmọ ìyá àmọ́ fámìlì àmọ́ anybody rí ó embarrass pé mo láìkí máa bàyàn jẹ́. ṣé ìyàwó ẹ ló embarrass? ìyàwó mi ló embarrass pé mo láìkí máa bàyàn jẹ́ mo lọ́kọ̀ síbẹ̀ àárọ̀ ọjọ́ tó ń wẹ̀ fọmọ yẹn tó mọ̀ sọ ẹdìyẹ mo ń sin búrẹ́là mo á lọ jókòó sórí òkúta mi kéje ẹdìyẹ mo fẹ́ lẹ́rán ara fún mi nígbà tí mo lọ bí iṣẹ́ ara mi náà ò ṣiṣẹ́ dáadáa tí mo ń bọ̀ lé báyìí lálẹ́ mo ti bá wọn ra nǹkan tó fẹ́ jẹ bọ̀ ẹran sẹ̀mó gbogbo wọn játa everything epo mo ti rà bọ̀ kí n délé kí n jẹun mo dé ọ̀sán pọ́n ti já sí mo gbé pàṣẹ wà ní ẹ̀dùn sẹ́tà àti ọ̀dọ̀. ẹ ò rọmọ òun láti gbà yẹn títí dàkókò yìí kí wàá ní àbúrò rẹ ń kọ́ ó pe àbúrò ẹ pé bó lọ̀rọ̀ ṣe rí. mo pé báwo lọ̀rọ̀ ṣe rí ó ní hòtẹ́ẹ̀lì ó ti pàdé ẹ̀ hòtẹ́ẹ̀lì fẹ́mi gas randa mo á béèrè pé tó bá fẹ́ gba èèyàn sóòtẹ́ ẹ gbọ́dọ̀ ní application. ṣé ó ṣiṣẹ́ ń bẹ̀ ni. ó ṣiṣẹ́ ń bẹ̀ ló bọ̀ wọn tọ́ tí sales girl ló ṣe ń bẹ̀. ohun tábùrù ẹ sọ fún ẹ nìyẹn. nǹkan tó sọ fún mi nìyẹn. bó ṣe gbé ọmọ lọ látọjọ́ Jímọ̀ ẹ ò dẹ̀ rọ́mọ mọ́. ọkùnrin lọ́mọ àbóbìnrin. ọkùnrin ni Azeem Akíntúndé. Azeem Akíntúndé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn gbogbo àwa tá à ń gbé lágbègbè Randa ẹ tún wo ojú ayé tún rèé o ọ̀rọ̀ rèé o ẹ dákun kí la fẹ́ ṣe ẹ dákun torí Ọlọ́run ọba ẹ bá wa wá ọmọ yìí ọmọ ọlọ́mọ ní Azeem Akíntúndé lórúkọ ọmọ àbí ẹ bá wá ọmọ yìí jáde ọmọ oṣù mẹ́rin yẹ wo nǹkan o ọmọ oṣù mẹ́ta ó jẹ ìyá ẹ̀ rèé ilé ayé mọ̀ lágbára o mo wá fẹ́ pàrọwà sí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gá wa dáadáa bàbá wa dáadáa mo mọ̀ pé wọ́n ń wò wá báyìí ọ̀gá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀gbátẹ̀gbá tí mo fi dákọ̀ wọn ọ̀gá wa CP Bọ̀dé Ọ̀jájú ní ọ̀gá ọlọ́pàá yóò gbàgbàkúgbà rí tí mo mọ̀ kò sí ohun tí ó sọnù tí bàbá yìí ò ní lo gbogbo agbára wọn láti ṣe iṣẹ́ òfin ẹ dákun torí Ọlọ́run ọba ẹ̀yin ọlọ́pàá ibo police station múlẹ̀ lọ ẹ̀yin ọlọ́pàá Sábó àwọn tí ẹ tú sílẹ̀ tán lẹ́ẹ̀gbá wọ́n ní ni òtòrè mi ò sílẹ̀ èló la náà gbà 200,000 ṣé ló ó ti tán ẹ dákun torí Ọlọ́run ọba ọ̀rọ̀ yìí ẹ bá dá ọ̀rọ̀ yìí padà sí Eléwéran àwọn tí ẹ tú sílẹ̀ ẹ ṣe àwárí wọn padà ó kí lorúkọ àbúrò náà kọ ìyàwó. Yusuf Kini. Yusuf Òjò ẹ bá wa tún Yusuf Òjò gbé gbogbo àwọn tẹ ẹ kó tẹ ẹ fi sátìmọ́lé ní police station Sábó
èmi jáde ọlọ́pàá gbogbo tó sọ bóyá ọ̀rọ̀ 200,000 àbí nǹkan kan yìí èmi ò ní gbàgbọ́ nú ẹ̀ ṣùgbọ́n mo ò ní gbàgbọ́ nú ẹ̀ o ṣùgbọ́n tèmi ni wípé àwọn tẹ́ ẹ tú sílẹ̀ tẹ́ ẹni ọmọ ọlọ́lé láyọ̀ àtàláfíà ọlọ́mọ ń wọ́ ọmọ kò tí ì rọmọ ẹ̀ ẹni ọmọ ọlọ́lé àwọn afurasí ẹni kan ọmọ ọlọ́lé ẹ dákun torí ọlọ́run ọba ẹ bá wa tún gbogbo wọn pè kí wọ́n rìpọ́ọ̀tì síléwé rán ọ̀gá wa CP kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájú ní ọ̀rọ̀ yìí ò yé wa ṣùgbọ́n èmi jẹ́rìí yín pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí mo mọ̀ wípé ẹ gbìyànjú gan kí wọ́n ní tó fẹ́ lọ ọmọ Nàìjíríà. nǹkan tí mo fẹ́ ní pé káwọn ọmọ Nàìjíríà dìde kán ṣàánú mi kán jẹ́ kí n rọ́mọ mi o. bá a sọ̀rọ̀ nìṣó. pé kán jẹ́ kí n rọ́mọ mi ní kí n láti mú o kí n láàyè ní nǹkan tí mo fẹ́ nìyẹn o. kọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ láyé àtàláfíà kí lorúkọ ọmọbìnrin tó gbọ́mọ ẹ lọ. Ọpẹ́ ló ń jẹ́. Ọpẹ́ ló sọ pé òun ń jẹ́. Bẹ́ẹ̀ni. ṣé Yorùbá ló ń sọ lẹ́nu. Yorùbá ló ń sọ lẹ́nu. Yorùbá ló ń sọ lẹ́nu. Bẹ́ẹ̀ni. tó ọ̀rọ̀ rẹ̀ ó lágbára púpọ̀ ẹ dákun wọn kó ẹ mọ̀ bọ̀ lára àwọn bá jẹ́ ó bàjẹ́ rè ẹ dárúkọ yín fún àyàn tó wò àtọ́ngbọ́. orúkọ mi ni Saheed Ọlálẹ́kan. báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ kí ni ohun tí ẹ gbọ́. ohun tí mo gbọ́ ni pé arábìnrin yìí mo rí ládùúgbò mi mo sáré pé ó ń sunkún wọn á ní kí ló ṣe ó wá sọ fún mi pé wọ́n jí ọmọ òun gbé mo ní wọ́n jí ọmọ ẹ̀ gbé kẹ̀ ládùúgbò bo lẹ̀ ń gbé ó ní Ìjàyè bo ó ní Ìjàyè Tuntun Ìjàyè Tuntun láti ìjọ́ wo ló ti ṣẹlẹ̀ ó ní láti jẹ fàbọ́nà èmi ò gbọ́ nǹkan kan ọ̀tà àdúgbò mi báyìí ní ẹ̀gbọ́n ẹni tí ó jẹ́ ọkọ ẹ̀ tó jẹ́ ọkọ ẹni tí ó bí ọmọ tí ó ní ọmọ yìí tó ẹ̀gbọ́n ẹ̀ àgbo ló ń tà ládùúgbò mi mo wá lọ bá ẹni yẹn mo wá béèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n jí ọmọ òun gbé ọmọ àbúrò òun gbé mo ní wọ́n jọ ọmọ àbúrò ẹ̀ gbé kí ló wá ṣe sí i ó ní àwọn ti jáde àwọn ti lọ sígbà àwọn ti lọ sáwo mo ní ẹ̀ẹ́dẹ̀ wàá lè pe àwọn tó máa bá yín dá sí kí ọ̀rọ̀ yìí kó tó di pé kínní ó ní wọ́n sọ pé àwọn ti jáde àwọn ti ṣe gbà ìyá ọkọ ẹ̀gbọ́n wà ń bẹ̀ ìyá ọkọ ní kò síbi táwọn ò ti lọ kò síbi táwọn níbo lẹ ti lọ mo ní má wọrí àwọn tó máa bá wa dá sí wọ́n máa yọjú èmi ṣe pé ọ̀gá wa Mákindé Fáṣọlé nìyẹn pé kọ́ máa bọ̀ wọ́n máa bá wa gbé. kí lẹ wá fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. nǹkan tí mo fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ni pé kì í ṣe ẹran ló sọnù ẹran gan tó bá sọnù àwọn èèyàn ń wá á máa wà pé odindi ọmọ kéèyàn bímọ kẹ wá gbé ọmọ ẹ kẹ jí ọmọ gbé lọ kẹ wá sọ pé kẹ ṣe lókun òru ọ̀nà tiẹ̀ ti mú ẹnìyẹn náà wọ́n ti mú lọ sí police station wọ́n tún wá lọ gbàálẹ̀ wọ́n fi 200,000 wọ́n fi béèlì ẹ̀ mọ́ ní nílùú tó lọ́ba tó níjòyè ọ̀gá wa Mákindé Fáṣọlé wọn bá wọn dá sí eléyìí. ọ̀rọ̀ lágbá yìí gbogbo ọmọ ẹ máa bá mi share ẹ̀ káàkiri ẹ máa bá mi repost ẹ̀ kó lè délé kó dóko kó kan àwọn èèyàn tó bá yẹ kó kàn lára ẹ dákun ó ṣe pàtàkì ó ṣe kókó ọmọbìnrin yìí ọmọ oṣù mẹ́ta ẹni wá bá wọn ní Yorùbá máa ń pè é kàn pé ẹni tó máa jí wa lọ́mọ gbé kò ní kí wa kú ewu ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run bá gbogbo àwa abiyamọ ayé àwọn èèyàn tí ó jí wa lọ́mọ gbé wọn ò ní súnmọ́ wa dèpòdépò pé wọn ó kí wa kú ewu ọmọ o pẹ̀lú ògùn Ọlọ́run bá obìnrin yìí ó ń wá ọmọ ẹ̀ àtòun àtọkọ ẹ̀ ọmọ ṣé àkọ́bí yín ni ìkẹta ni third born ọmọ wọn àbí ìkẹta ọlọ́wọ́ yìí o gbogbo ẹ̀yìn yẹn dàpọ̀ ẹ̀ máa bá a ṣí ẹ̀ ìlú Abẹ́òkúta ní Randa ní Ìjàyè Tuntun ibẹ̀ ló gbé ti ṣẹlẹ̀ ẹ dákun Ọlọ́run fún wa ṣe àwọn òní bákan ni bóyá ó ṣeé ṣe ẹni tá ló gbọ́mọ lọ náà tọ́lọ́run fẹ́ lọ rajà bóyá ó kàn wò pé kóun kàn gbọ́mọ yìí ṣeré lọ kí wọ́n rọ́mọ lẹ́yìn òun bí ọmọ ọlọ́mọ padà sílé ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa tún iṣẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ bá wa tún ṣe obìnrin náà gba 200 olójú òun náà ṣe kà á èmi ò ní gbàgbọ́ nú ẹ̀ èyí tó jù ní wípé torí mi mọ̀ pé ọlọ́pàá àti lọ́lọ́pàá tó dáa orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí ẹ ṣáà bá wa ẹni tẹ́ ẹ fi sílẹ̀ ẹ tún gbé láàrin ìṣẹ́jú àáyá nígbà tí ó bá fi di ọ̀la ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó padà dé police headquarter lélẹ́rìíràn lọ́dọ̀ ọ̀gá wa police commissioner Bọ̀dé Ọ̀jájú ni ẹ ṣeun ẹ máa bá mi repost ẹ káàkiri ẹ ṣe ẹ kú kalẹ̀. àpèlé yìí tí obìnrin tí wọ́n bí ọmọ oṣù mẹ́ta ẹ̀ tí wọ́n gbé lọ tá ò tí ì rí wọ́n ní Ọpẹ́ lobìnrin yẹn ń jẹ́ òun lẹ̀ ń wò yìí o Ọpẹ́ lórúkọ rẹ̀ òun lẹ̀ ń wò ojú ẹ̀ gangan rèé gbogbo bí ẹ bá gbé ti máa rí Ọpẹ́ arábìnrin yìí wọ́n ló wá kí wọn láàrin ọ̀sẹ̀ méjì ó dẹ̀ lóun ká gbọ́mọ fóun wọ́n ní òṣè ń gbọ́mọ lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ tọ́pẹ̀tì yóò gbé lọ ẹ mọ̀ pé kò fún wọn lára ṣùgbọ́n ńgbà tó máa ṣe léyìí tó ṣe yìí bó ti gbọ́mọ lọ nìyẹn o bó ṣe gbé ọmọ lọ nìyẹn tó rí ọmọ láti bí
ọjọ́ mẹ́rin báyìí ẹ dákun gbogbo ibi tí a bá gbé ti bá rí ọpẹ́ ẹ bá mú kẹ̀kẹ́ ọlọ́pàá tó bá ń bẹ tòsí lágbára lọ́wọ́ náà gbọ́mọgbọ́mọ ayé àti tọ̀run kò ní gbé wa lọ́mọ lọ ẹ ṣeun.